èmi kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa bí ìṣe wa lórí ìkànnì àrólé baba 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé àdúrà tèmi sí yín ni pé ojú tẹ fún òwà ojú ọ̀hún ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà láti gbalẹ̀ gbọ́dẹ̀ tá a mú wa sójúmọ́ máwòrán nígbà tí orúkọ ìníròyìn tí ò yí padà àyànfẹ́ Elédùmarè olóko tèmi ń jẹ́ ẹjá wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Benue ti tẹ ọ̀daràn agbọ́mọṣòwò ẹrú kan ní ìpínlẹ̀ náà wọ́n sì gba ọmọdékùnrin kan sílẹ̀ lọ́wọ́ rẹ̀. pẹ̀lú akitiyan àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers wọ́n ti fọwọ́ òfin gbé ògbólógbòó ọmọ ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ ọ̀hún. àwọn jàǹdùkú tí wọn kò lóǹkà ni wọ́n lu àgùnbánirọ̀ kan pa ní ìpínlẹ̀ Plateau nígbà tí ọwọ́ ti tẹ àwọn méjì láàrin wọn. àwọn agbébọn ṣekú pa ọlọ́pàá méjì ní ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Benue ní ìpínlẹ̀ Yobe. ikú tún ti pa ògbóǹtarìgì ajínigbé mìíràn ní ìpínlẹ̀ Plateau báyìí. ọwọ́ tẹ dókítà tó ń tọ́jú àwọn agbésùmọ̀mí tán bá farapa ní ìpínlẹ̀ Katsina. ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Benue ló ti tẹ ọ̀daràn agbọ́mọṣòwò ẹrú kan ní ìpínlẹ̀ náà wọ́n sì gba ọmọdékùnrin kan sílẹ̀ lọ́wọ́ rẹ̀. gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ kọmíṣánná fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Benue èyí CP Steve Yambanet èyí tó ṣe fún àwọn oníròyìn lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 11 oṣù kejì ọdún 2025 ní Makurdi níbi tó ti bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó sọ dímọ̀ wípé lẹ́yìn ìròyìn ọmọ kan tí ó sọnù ní agbègbè tó pè ní North Bank Makurdi ìyún ní ọjọ́ 9 oṣù kejì ọdún 2025 èyí tá a wà yìí ní ṣe ni ìròyìn náà ló ti gbalẹ̀ gboko tí wọ́n sì fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró tí wọ́n fi tó wọn létí kó tó di wípé wọ́n kẹ́fín arákùnrin tí orúkọ rẹ̀ jẹ́ Ọbádíà Samaila èyí tó wá láti agbègbè tó pè ní Kizito Junction Agiyaru Doduguru ìpínlẹ̀ Nasarawa níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé ní òpópónà George Akume ní Makurdi ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ kẹ́fín rẹ̀ pẹ̀lú ọmọdékùnrin ọ̀hún tí ń bẹ ní ọwọ́ rẹ̀ nínú ètí kò sì lè ṣe àlàyé ibi tó ti rí ọmọ náà èyí tí wọ́n sọ dímọ̀ pé níṣe ni ó jí ọmọ ọ̀hún gbé láti lọ́ọ́ máa fi ṣe òwò ẹrú ní ìpínlẹ̀ tí ó ń lọ náà gẹ́gẹ́ bí àlàyé CP ó tẹ̀síwájú pé nígbà tí àwọn gbọ́ sí ọ̀rọ̀ ọ̀hún làwọn pa kìtìmọ́lẹ̀ láti fi páńpẹ́ òfin mú Samaila lẹni tó sì jẹ́wọ́ pé ẹ wò ó lóòótọ́ àti lódodo ó ní òun jí ọmọ náà gbé tóun kò sì mọ ibi tí àwọn mọ̀lẹ́bí ọmọ òun wà nínú ètò ṣe àfihàn pé òun fẹ́ lọ fi ṣe òwò ẹrú gẹ́gẹ́ bí ìṣe àwọn ni CP Steve ó ní ó ti wà ní gbàgà àtìmọ́lé báyìí nígbà tí wọ́n ti gbìyànjú láti dá ọmọ ọdẹkùnrin tí ó jí gbé náà láti dá padà lọ sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ wàyí o CP náà kò ṣàìrọ̀ gbogbo òbí àti alágbàtọ́ láti ya ikọ̀ ojú ni alákànfin sọrí àti ní pàtàkì jùlọ kí wọ́n mójútó àwọn ọmọ wọn lásìkò yìí gbọ́dọ̀ lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi àti ajínigbé gbowó àti ajínigbé ṣòwò ẹrú Elédùmarè kò ní jẹ́ kí a bọ́ sí ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wọn. pẹ̀lú akitiyan àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers wọ́n ti fọwọ́ òfin gbé ògbólógbòó ọmọ ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ ọ̀hún. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers ẹ̀ka tó ń rí sí ìwà ìgbógun ti ìwà ìjínigbé ní ìpínlẹ̀ ọ̀hún ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú ògbólógbòó ajínigbé àti adigunjalè tó tún jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Innocent Chigozie lẹ́ni tí wọ́n sọ di mímọ̀ wípé ó ti jingiri lẹ́ni tí ń da agbègbè kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Rivers tí ń dá láàmú láti ọjọ́ tó ti pẹ́. àlàyé tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún Grace Iringekoko ètò ṣe fún àwọn oníròyìn náà ó ní ọkọ̀ tó wà ní òpópónà ó sọ dímọ̀ wípé oko tó wà ní òpópónà Uzo Afo agbègbè Okaiya ní Elele ìjọba ìbílẹ̀
Etche òní arákùnrin ọ̀hún ló ti sábà máa sọ̀sẹ́ jù nínú ètò máa ń kó wàhálà àti làásìgbò báwọn olùgbé agbègbè yìí kó tó di wípé ọwọ́ padà wá bá a. Ó tẹ̀síwájú pé láti inú oṣù kejìlá ọdún 2024 òní ó ti ń da gbogbo kọ̀rọ̀kọ́ndú agbègbè náà tó ti ń dá láàmú kó tó di wípé wọ́n fi ọwọ́ òfin wọ́n fi gbá mú lẹ́ni tó sì jẹ́wọ́ nígbà tí wọ́n ṣe ìkọlù sí pé gbogbo ohun ìjà olóró tí ń bẹ nílé òun tí wọ́n rí yìí níṣe ni ó jẹ́ titi òun tí wọ́n sì ní báyìí tó ti wà ní àkóló àwọn agbófinró àwọn yóò kọjú rẹ̀ sí ilé ẹjọ́ láìpẹ́ yìí ni. Àwọn jàǹdùkú tí wọ́n kò lóǹkà ni wọ́n lu àgùnbánirọ̀ kan pa ní ìpínlẹ̀ Plateau nígbà tí ọwọ́ sì ti tẹ àwọn méjì lára wọn báyìí. Arákùnrin tó jẹ́ àgùnbánirọ̀ èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Safwan Adamu Fade ní àwọn jàǹdùkú ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ lù ní àlùpà báyìí ní ìjọba ìbílẹ̀ Pakshin ní ìpínlẹ̀ Plateau. Nínú àlàyé kọmíṣánná fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún CP Emmanuel Adesina ó ṣe ní àlàyé wípé ní ìjọ́sí tí ń ṣe olúlu ìpínlẹ̀ Plateau ibẹ̀ ní àgùnbánirọ̀ ọ̀hún èyí tó ń ṣe iṣẹ́ àgùnbánirọ̀ rẹ̀ ní ilé ìwé gíga ti ìjọba àpapọ̀ Federal University of Education tó wà ní Pakshina nílò tí wọ́n ní àwọn jàǹdùkú náà ni wọ́n ṣe ìkọlù sí ní stadium kan tí ń bẹ ní agbègbè ibi tí arákùnrin yìí tí ó ń gbé níbi tán ní àwọn jàǹdùkú ọ̀hún wọ́n lù ní àlùdojúbolẹ̀ àti àlùdákú kó tó di pé wọ́n gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n lẹ́yìn tí ó gba ìtọ́jú díẹ̀ ní ilé ìwòsàn tá kọ́kọ́ gbé lọ ó ní wọ́n tún gbé lọ sí ilé ìwòsàn míì pẹ̀lú bí àgọ́ ara rẹ̀ bí kò ṣe lè dáadáa kó tó di wípé ó wá dákẹ́ sí ilé ìwòsàn èyí tí wọ́n gbé lọ ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní ọjọ́ 22 oṣù kínní ọdún 2025 nígbà tí ọ̀rọ̀ náà tó dé tí ìgbọ́ àwọn agbófinró náà ní àwọn pa kìtìmọ́lẹ̀ láti ṣe iṣẹ́ àwọn bíi iṣẹ́ nínú tí wọ́n ti fi páńpẹ́ òfin gbé àwọn méjì lára àwọn oníṣẹ́ láabi ọmọ jàǹdùkú tí wọ́n lu àgùnbánirọ̀ náà tí wọ́n lù pa. Wọ́n dárúkọ àwọn méjì Samuel Dang Kati àti Zanshine Wúbíwáwe òní wọ́n ní wọ́n wà lára àwọn ènìyàn tí wọ́n lu ọmọ àgùnbánirọ̀ náà tí wọ́n lù ní àlùpà wàyí o. Wọ́n ní àwọn méjì ti ran àwọn lọ́wọ́ láti ṣe ìwádìí àwọn tí wọ́n kù lára àwọn tí wọ́n jọ wu ìwà burúkú ọ̀hún tán sì ní ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yìí o tó ní ṣe pẹ̀lú ìwà ìpànìyàn kò sọ méjì ju kí wọ́n lọ rí gba ìdájọ́ wọn nílé ẹjọ́ lọ. Àwọn agbébọn ti ṣekú pa ọlọ́pàá méjì ní tẹ̀sán ọ̀kan náà ṣùgbọ́n níbi ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Yobe. Iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Kóléré ìjọba ìbílẹ̀ Fúnné ní ìpínlẹ̀ Yobe ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti wáyé pẹ̀lú bó ṣe sọ nímọ̀ wípé àwọn agbófinró méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n wá láti iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ó ní wọ́n ti gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra látàrí ìkọlù tí àwọn agbébọn èyí tí wọ́n ṣe fún wọn. Àwọn agbébọn tí wọ́n ní wọ́n tún jẹ́ afurasí adigunjalè ó ní wọ́n ṣekú pa ọlọ́pàá tó pe orúkọ rẹ̀ ní Jantuku Philibus èyí tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ọjọ́ 9 èyí tí ìṣẹ̀lẹ̀ náà wáyé ní inú oṣù tá a lò lọ́wọ́ yìí ní ọjọ́ 9 ọdún 2025 nínú àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún Dungus Abdulkarim èyí tó ṣe fún àwọn oníròyìn ó sọ dímọ̀ wípé ọlọ́pàá tó di olóògbé yìí Jantuku ó ní ó fẹ́ lọ rèé fi páńpẹ́ òfin mú adigunjalè kan èyí tí àṣírí rẹ̀ tó tú. Wọ́n ní ṣùgbọ́n nígbà tí ó lọ síbẹ̀ níṣe ni àwọn akẹgbẹ́ rẹ̀ tó kù ni wọ́n ṣínà ìbọn bolẹ̀ bo ọlọ́pàá Jantuku Philibus yìí nílẹ̀ tí wọ́n ní òun náà gbìyànjú ó ṣe bí ọmọ akin tó fi ẹ̀mí ọ̀kan lára àwọn oníṣẹ́ láabi náà tó fi ẹ̀mí rẹ̀ jalẹ̀ ṣùgbọ́n tán ni agbára àwọn adigunjalè náà ó bo ti agbófinró ọ̀hún mọ́lẹ̀ nílẹ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa. Irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ní ó ti wáyé nínú oṣù kínní òun náà ní ti ọlọ́pàá tí wọ́n tún pe orúkọ tiẹ̀ ní Ali Penda lẹ́ni tí wọ́n sọ dímọ̀ wípé òun náà fẹ́ lọ rèé lẹ́ni tí wọ́n sọ di mímọ̀ wípé ó fi páńpẹ́ òfin mú ògbóǹtarìgì ọmọ ẹgbẹ́ òkùnkùn kan ní ìpínlẹ̀ Yobe kí wọ́n sì gbé lọ sí ilé ẹjọ́ níbi tí adájọ́ ti fi ààyè bẹ́ẹ̀lì ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà
tó ti fi sílẹ̀ ó ní ṣùgbọ́n nígbà tí ó kúrò ní àtìmọ́lé tán tí ó ṣe àbápàdé ọlọ́pàá tí orúkọ rẹ̀ ń jẹ́ Ali Pinda yìí lẹ́yìn tó fi páńpẹ́ òfin mú lọ sí àtìmọ́lé níṣẹ́ náà ni ó ṣekú pa ọlọ́pàá ọ̀hún láti fi gbẹ̀san wípé ọlọ́pàá náà ló fi páńpẹ́ òfin mú òun. Alukoro àwọn agbófinró ní ìpínlẹ̀ Yobe ó ní àwọn tí ń ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ láti fi ojú àwọn ènìyàn náà dé tí wọ́n sì fi páńpẹ́ òfin mú wọn láìpẹ́ yìí. Ikú ló tún ti ṣe bẹ́ẹ̀ pa ògbóǹtarìgì ajínigbé mìíràn ní ìpínlẹ̀ Plateau tó tún jẹ́ ògbóǹtarìgì agbésùmọ̀mí ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn tó jáde láti ọ̀dọ̀ àwọn ikọ̀ ọmọ ogun Operation Safe Haven ní ìpínlẹ̀ Plateau ó ní wọ́n ní àwọn ti fi ẹ̀yìn ògbólógbò adigunjalè agbésùmọ̀mí àti ajínigbé tí wọ́n pe orúkọ rẹ̀ ní Hamisu Saleh aka Masters ètí ọ̀pọ̀ mọ̀ sí Masters náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé ní ìjọba ìbílẹ̀ Barikinladi ní ìpínlẹ̀ Plateau ó ní ìkọlù náà ti wáyé lánàá tí ń ṣe ọjọ́ 11 oṣù kejì ọdún 2025 gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní látinú oṣù kejìlá ọdún 2024 ó ní wọ́n ti fi páńpẹ́ òfin mú ògbólógbò Hamisu Saleh yìí lẹ́ni tí wọ́n ní ó wà ní ara àwọn ènìyàn tí wọ́n ṣe ìkọlù sáwọn olùgbé agbègbè Barikinladi tí wọ́n dáná sunlé tó sì jí àwọn ènìyàn gbé tí wọ́n fi sí àhámọ́ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó jẹ́wọ́ wípé àwọn ní ibùba táwọn fi ṣe ilé níbi táwọn kó ohun ìjà olóró àkàkà ìmọye sí àti àwọn ohun mìíràn àtàwọn ènìyàn tí àwọn jí gbé nígbà tí wọ́n sì fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tán níṣe ni wọ́n ní kó mú àwọn nìṣó níbi tí àwọn ohun ìjà olóró àti ilé burúkú tí wọ́n kọ́ sínú igbó náà kó mú àwọn nìṣó níbẹ̀ wọ́n ní bó ṣe mú àwọn lọ báyìí èyí lánàá òde yìí ó ní wọ́n sọ dímọ̀ wípé ó ti fẹ́ máa lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tó sì ti mú àwọn ṣìnà tí kò mú àwọn lọ sí ojú ọ̀nà tó tọ́ àti tó yẹ ọgbọ́n tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n gbọ́n fẹ́fẹ́ gẹ́gẹ́ bí Sodiq ọgbọ́n ó ní wọ́n fi fúra mọ̀ wípé níṣe ni ó ń dọ́gbọ́n ẹ̀wẹ́ fún àwọn wọ́n sì ní ó tún gbìyànjú láti lọ ìbọn gbà mọ́kàn nínú àwọn ọmọ ogun ilẹ̀ yìí lọ́wọ́ kó lè ṣekú pa àwọn tó kù ṣùgbọ́n kójú má rí bí gbogbo ara ní ogun ẹ̀ olóògbọ́n ni ṣùgbọ́n òògbọ́n tán ó sì lè gbọ́n tó wàtá gbébọn wa lọ́wọ́ báyìí náà ṣe ṣínà ìbọn fún arákùnrin Hamisu Saleh tó jẹ́ ògbólógbò àti ògbóǹtarìgì àwọn agbésùmọ̀mí tí wọ́n da ìpínlẹ̀ Plateau náà tí wọ́n dá láàmú tán sì fi ẹ̀mí rẹ̀ tán fi ṣòfò dànù sí inú igbó náà ikọ̀ ọmọ ogun lẹ́yìn ni àwọn ò ní káwọ́ gbéra níṣẹ́ aláwọn ò ní tẹ̀tì láti wá àwọn oníṣẹ́ láabi náà kúrò nínú igbó tí wọ́n fi ṣe ibùba ọ̀hún pé àfi ìgbà tí wọ́n bá tó kó ohun ìjáwọ́ wọn sílẹ̀ tàbí táwọn náà wọn lọ sí àjò àrèmábọ̀. Ọwọ́ ti bà dókítà tó ń tọ́jú àwọn agbésùmọ̀mí tán bá farapa ní ìpínlẹ̀ Katsina báyìí. Dókítà tí ó pe orúkọ ara rẹ̀ ní Lawan Ado ó ní ọwọ́ ti bà ní ìjọba ìbílẹ̀ Safana gẹ́gẹ́ bí àlàyé èyí tí ó ṣe lójú móhùnmáwòrán tó jẹ́ pé èdè Haúsá ni wọ́n fi ká kalẹ̀ ṣùgbọ́n tá a ti gbọ́yé tá a sì fẹ́ mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa gẹ́gẹ́ bí ó ṣe ń sọ ọ̀rọ̀ náà ó sọ dímọ̀ wípé òun ni dókítà tó máa ń ṣe ìtọ́jú fún àwọn agbésùmọ̀mí tí wọ́n bá ti fi ara pa nínú ìkọlù táwọn ọmọ ogun lẹ̀ yìí tí wọ́n bá ṣe sí wọn ó ní òun ti ṣètọ́jú ògbólógbò olórí àwọn agbésùmọ̀mí kan èyí tí wọ́n ti ń wá lẹ́ni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Usman mọ̀dìmọ́dì yìí ó ní ìjọba ti kéde wípé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó ṣe àwárí dàbí tó mọ ọ̀nà tí àwọn lè gbà láti fi lè mú ògbólógbò ògbóǹtarìgì agbésùmọ̀mí yìí níṣe ni àwọn yóò fún ní owó tó tó mílíọ̀nù lọ́nà 50 náírà èyí tí dókítà ọ̀hún tó ṣe ní àlàyé pé ọ̀dọ̀ òun ló ti máa ń gba ìtọ́jú tí ó bá ti fi ara gbọgbẹ́ níbi ìkọlù ó ní ìtọ́jú tí òun ṣe fún un níbi ìkọlù òun àti àwọn ọmọ ogun èyí tó wáyé ó ti san owó tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà 18 náírà 18,000 naira ló san fún òun ó ní kò tán síbẹ̀ o wọ́n ti kọ́kọ́ gbé lọ sí ilé ìwòsàn kan ètò pè ní Taskiya lẹ́yìn tó lo ọjọ́ méjì ńbẹ̀ tí ara rẹ̀ ò balẹ̀ ó ní wọ́n wá gbé òun ní ilé tí ó sì lọ ṣe ìtọ́jú rẹ̀ ní ibùba wọn níbi táwà ó ní kò tún parí síbẹ̀ kì í ṣe mọ̀dìmọ́dì yìí nìkan ló ń ṣe ìtọ́jú ó náà ń ṣe ìtọ́jú ògbólógbò ògbóǹtarìgì míì ètí orúkọ tiẹ̀ náà jẹ́ Maikudi tó sì san ẹgbẹ̀rún 8 náírà fún òun bákan náà ní ti ọmọ ẹ̀yìn Usman
mọ̀dìmọ́dì yìí tí orúkọ tẹ̀ ń jẹ́ Audu ó ní ó ṣe ìtọ́jú rẹ̀ fún òun ṣe ìtọ́jú fún òun náà nígbà tí ó fi ara gbọgbẹ ní agbègbè tápè ní Kúfì níbi tí ìkọlù ti wáyé tó sì tún san ẹgbẹ̀rún 8 náírà fún òun àti bẹ́ẹ̀ lọ tí òun ti ṣe ìtọ́jú fún àwọn agbésùnmọ̀mí wàyí o àwọn ọmọ ogun ilẹ̀ yìí wọn náà ti fipá pẹ́ òfin gbé báyìí lẹ́ni tó sì ti wà ní àtìmọ́lé ó sì ràn wọ́n lọ́wọ́ o láti ṣe ìwádìí lórí àwọn ènìyàn tó kù tí wọ́n jọ hu ìwà burúkú yìí àti bí wọ́n sì fipá pẹ́ òfin mú àwọn agbésùnmọ̀mí èyí tó kù. Pẹ̀lú ìkọlù tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n ti ṣe sẹ́yìn àti ìjìyà tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó fi ń jẹ wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń ṣe àfihàn wípé ara ti ni àwọn ọmọ agbésùnmọ̀mí àti ikọ̀ agbésùnmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí ọ̀gọ̀rọ̀ wọn bó ṣe ti ń kéde síta láti jọ̀wọ́ ara wọn sílẹ̀ fún ìjọba àpapọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé àtìmúlòyìn kan wá lóòrọ̀ yìí níbi tí àwọn adarí ikọ̀ agbésùnmọ̀mí 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tán ti kéde ara wọn wípé àwọn ti ju gbogbo ohun ìjà olóró àwọn sílẹ̀ fún ìjọba kan sì dá wọn pọ̀ mọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ni ó dára bẹ́ẹ̀ ṣiṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n gbogbo àwọn tó kù nínú kọ̀rọ̀kọ́ndú inú igbó ọ̀hún tí wọn kò tí ì jọ̀wọ́ ara wọn sílẹ̀ àwọn ò ní káwọ́ gbéra níṣẹ́ torí pọ́kùn níṣẹ́ láabi báyìí kò kí ń balẹ̀ ọkàn gbogbo wọn ò ní balẹ̀ nínú igbó tán wà àwọn sì ṣetán láti tẹ̀síwájú nínú ìkọlù kọgbá èyí tí àwọn ti ń ṣe yìí táwọn ti ń ṣe sí wọn wàyí o ọ̀gọ̀rọ̀ ojú ìwòye ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà fi wo ìgbésẹ̀ táwọn agbésùnmọ̀mí ọ̀hún tí wọ́n ń gbé pẹ̀lú bá ṣe ń kéde ara wọn pé àwọn ti jọ̀wọ́ ara wọn sílẹ̀ láti má ṣe ìwà ìgbésùnmọ̀mí ọ̀hún mọ́ níbi tó pọ̀lọpọ̀ ti ń kí wọn wípé ẹ kú ìrònúpìwàdà torí pé Olúwa ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ àfikún ronúpìwàdà ṣùgbọ́n àwọn míín sọ wípé torí wípé ọwọ́ ti ń dùn wọ́n dáadáa tí wọn ò sì rí ohun ìjà olóró lò mọ́ olómú wọn kí wọ́n fẹ́ máa jọ̀wọ́ ara wọn sílẹ̀ nígbà tí ọ̀pọ̀ ní kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má fi ọwọ́ hẹ̀rẹ̀ẹ̀rẹ̀ mú ọ̀rọ̀ ìrònúpìwàdà wọn ó ní gbogbo iṣẹ́ láabi tán ti ṣe sẹ́yìn ọ̀gọ̀rọ̀ ni ẹ fìyà rẹ̀ jẹ wọ́n lábẹ́ òfin kí àwọn tó kù náà kí wọ́n má bàa ṣe irú ìwà burúkú yìí mọ́ nígbà táwọn míì ní ẹ dà wọ́n pọ̀ mọ́mọ́kẹ́ káwọn tó kù nínú igbó káwọn náà lè ronúpìwàdà wípé ẹ gbà wọn eléyìí tọwọ́ tẹsẹ̀ ẹ̀yin náà ẹ já mojú ìwòye yín lórí ọ̀rọ̀ yìí pẹ̀lú bí ọ̀gọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí nílẹ̀ yìí bó ṣe ti ń jọ̀wọ́ ara wọn sílẹ̀ tá ń sọdúnmọ̀ wípé àwọn ò jà mọ́ àwọn ò ṣogun mọ́ àwọn ti kó ìbọn àpò ọrún àti oríṣiríṣi ohun ìjà olóró ọwọ́ àwọn tí kò kalẹ̀. Kídùn kó pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú wá sójú mọ́ màwòrán àtẹ́tí ìgbọ́yìn náà ni àyànfẹ́ Elédùmarè jẹ́ títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì a ṣe àfihàn fídíò ọ̀hún kó máa jẹ́rìí máa jẹ́ mi ìṣó lórí dókítà tí wọ́n fi páńpẹ́ òfin mú gẹ́gẹ́ bá ṣe tú èdè Haúsá tó ti sọ ṣáájú tá a ti tú sí èdè Yorùbá ṣùgbọ́n gbogbo ìròyìn wa lórí ìkànnì yìí òun náà lẹ ti mọ̀ pé àjà balẹ̀ ni kò sì lẹ́jà bákan nú gbogbo ẹ̀ làmọ́ mú ẹ̀rí wá lé lórí ẹ̀rí náà ń bẹ́ ń bì tẹ́ẹ̀mọ̀ fún ojú lóúnjẹ lẹ́yìn tá a bá kíra wa pé ó dàbọ̀ fún tásìkò yìí. Karamar hukumar Safana Local Government. Karamar hukumar Safana Local Government. Na yi alkawarin zan gaya maka gaskiya. Hukuma gaskiya. Hukuma gaskiya. Na yi alkawarin gaya maka hukuma gaskiya. Abinda nake aikatawa. Kan abin da nake aikatawa. Daga farko har ƙarshe. Kai wane ne? Ni sunana da dawa. Miye aikinka? Likita. Suwa kake ma likitanci? Barayi. To, ci gaba da bayani. Ine masu abun aiki idan sun zo nan ko sun kawo yaransu idan suka ta yi suka yi yawon sata sun dawo idan an halbi wani sukan zo su ɗauke ni in yi musu wanki ko in yi musu allura wanda na fara yi ma aiki a cikin su barayi shi Usman Modi wanda lokacin da suka yi faɗa da ɗan Kambara an kawo shi na asibitin Tsaskiya aka guguga mai abin da guguga mashi bayan kwana 2 suka zo suka ɗauke ni na je na yi mashi wanki. Nawa aka baka? Lokacin an bani naira 18,000. To sai kuma? Sai na biyu wanda na sake yi mashi aiki wannan an halbi wannan mai kulki ake ce mai kawai. Barawo ne? Barawo yaran shi sun je can wajen abin sun je ƙasar kulfi. Shi ma an halbe shi da kafa. Na je
da je ne mashi wanki na sa mai bandeji shi kuma ba ka cire masa bullet ne ba ni cirewa ayyan yama ce to ci gaba a banga shi ne mashi wanki da ne mashi wanki aka bani kuɗi naira 8,000 to sai wa na biyu yau na uku yauwa sai wannan audu mankare shi ma yaron Usman ne waye Usman nan modu to ci gaba yauwa shi